alaykum wa rahmatulahi wa barakatuh. Mo tún kì í káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdhatun Yasira ma'a walidina. Ibi àti lọ báyìí ní fàbọ̀ sí ọ̀dọ̀ bàbá wa láti ń bá ẹ̀kọ́ yìí bọ̀ láti ìjẹjọ́ láti fi hànra wa á tún fi díẹ̀ hànra wa lónìí. Bàbá wa náà ni bàbá wa Fadilatu Sheikh Professor Mashood Mahmood Jimba, àgbàfà, àgbà olùkọ́, lẹ́kṣọ́rà àgbà, pòfẹ́sọ̀ àgbà nílé ẹ̀kọ́ Kwara State University Kwatu tó ń bẹ nílùú Ìlọrin, ọ̀dọ́ wọn ní Màlété ní ẹlẹ́bàá Ìlọrin, àyàkùmọ̀lá. Àwọn náà wọ́n ń bẹ pẹ̀lú wa lónìí. Bàbá wa ẹ bá ń sálámà sáwọn èèyàn kẹ́ ẹ̀ tó wá bá ń dápọ̀ yín fún wọn kí wọ́n lè mọ̀ pé kí ni o bàbá wa gangan wọ́n ń bẹ pẹ̀lú wa. Gbogbo olùgbọ́ wa àti olùwákàtí àgbáyé, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàbọ̀ bàbá wa. Níjẹ̀jọ́ bàbá wa dá wa lẹ́kọ̀ọ́ nípa onírànran àwọn orin lágbára tó wà. Wọ́n já mọ̀ pé wasfu làwọn kọ project lé lórí. Orin tí wọ́n fi ń ròyìn èèyàn, bàbá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ ńbẹ̀. Lónìí a tún kẹ́kọ̀ọ́ lára project tí bàbá wa tún kọ. Bóyá látara ibi tí wọ́n lọ ni tàbí ní àjò tí wọ́n tún ṣe lọ síbòmíì ni afẹ́kẹ́kọ̀ọ́ mi, afẹ́kẹ́kọ̀ọ́ ọ̀tún lọ́dọ̀ bàbá wa lónìí, yàtọ̀ sí ìtí wọ́n ti ń kọ́ wa bọ̀ láti ìjẹjọ́. Bàbá wa inú wa dùn láti jẹ́ kẹ́ ẹ̀ tún tẹ̀síwájú lónìí yìí. Ṣé ó pọ̀ olóòtú? Nínú tí Ọlọ́run tó ní kí a rí ṣe àwọn ìrìn àjò yìí dáhùn sí náà ni pé wọ́n ń pe jẹ́ nìkan ní inú àwọn orin kan tí ó wà ní Ìlọrin wa níbàyí. Wọ́n ń pe orin kan ní wákà. Wákà. Bẹ́ẹ̀ni, so wákà ń bẹ. Wákà wa póríṣiríṣi. Wákà àwọn àfáà wà, wákà àwọn obìnrin ilé wà, wákà sẹ̀wọlé wà, wákà sẹ̀wọlé ọ̀tọ̀, wákà ọ̀tọ̀, wákà Ìjẹ̀bú wà. Ìyẹn ni àwọn Sàráwà Bẹ̀ní ni o, Wúrà Lára Gbóni o, Àdìbà Túlẹ̀ Àlàkẹ́ ni Ọlọ́gbọ́kẹ́. Gbogbo àwọn yẹn wákà àwọn olóbìnrin ni àwọn obìnrin Ìjẹ̀bú là ń pè wákà Ìjẹ̀bú. So wákà ti lórí yẹn wá pín sí wákà kan wà níbi wákà àwọn àfáà nìkan. Wákà kan wà pé ti wákà ti àwọn oríṣiríṣi munasabat. Wọ́n á pè ní wákà lọ́rin. So lọ́dọ̀ wa nígbà yìí àṣà wa ní pé dáta ọ̀rẹ́ ṣẹ́ ìsùn ìyàwó gbogbo nǹkan mẹ́rin àbábẹ́ ṣílé àbẹ́ àwọn èèyàn tí máka ní káwa ọdẹ tó jẹ́ wa. So ní wákà ti wà. Wákà àwọn afáàní náà wọ́n lónà lè padà di ààrẹ náà wọ́n ti ya wákà àti munasabat àti so àwọn wọn pè wákà dòdò àbáwá dòdò agbára rẹ̀ lọ́gbọ́ wa kí wọn àwọn wákà gbàngbà yìí. So gbogbo yẹn wọ́n wákà dòdò nígbà tí wọ́n lọ tán wọn kí wọn ní sílẹ̀ ní wọn dáa ní tèmi làbáyíká tanto ni Alhaji Ibrahim Labaika wọn àti kó ní wọn kí wọn nígbà àwọn ẹni wákà Labaika kò tí wà ń pa wákà yìí. So pè ní wákà Ìlọrin Fannul Adabi Islami Sha'bi. Ẹ mú pinnu bàbá wa, ṣé kìí ṣe Alhaji Ibrahim Labaika tí àwa ọ̀tọ̀ ní tí wọ́n ànàkùn lọ. Àbúrò wa lè yóò àbúrò wa ọ̀rẹ́ wa lè yóò àbí láwọn yìí bàbá ẹgbẹ́ àwọn náà ìbáàdì wọn tó ń jọ àwọn mí lọ. Ànàkùn lọ ó kọ wọn jọra wọn ló jẹ́ kí n fẹ́ kẹ́ ẹ yànrẹ́ náà. Ìgbà wọn jẹ́ Ibrahim ilé Yorùbá wọn ọkùnrin Labaika. Bàbá wa Ibrahim ní Labaika Allahumma Labaika. Yìí tó fa Labaika tí gbogbo àwọn Ibrahim jẹ́nu. Sọ ní Ibrahim ló jẹ́ Labaika. Wọ́n ní dúró sí náà, lọ́dọ̀ ní ọ̀rẹ́ wọn ní dúró sí náà. Dúró sí náà. Ibrahim wọn bá rí. So ní kúkúrú mo kọ́ nípa wákà lọ́nà. Lọ́n sì ní pé àwọn akọ́ ní ìtẹ́wọ́gbà káàkiri ìlú sọ ìlẹ́rọ̀wá. Mo ṣe arábìkì mo ṣe ọkọ̀ ilẹ̀ English kékeré mọ́ lẹ́yìn rẹ̀. So wọ́n fà ní àwọn tí ó rí lẹ́gbọ̀n náà. Lẹ́yìn yẹn mo tún láwọn iṣẹ́ mìíràn mo ṣe ń pa wákà yìí náà èyí tó jẹ́ kókó ní ti wákà lọ́nà tó sọ. Lẹ́yìn ẹ̀ mo tún máa gbìyànjú àti kọ́ nípa maktotot nípa gbogbo nǹkan tí àwọn ọba fi ọwọ́ kọ́ lẹ̀ ní ilé náà ní pẹ̀lú èdè Lárúbáwá ni àbí èdè Yorùbá àbí Haúsá àbí Fúlàní àbí Nubi ètò àjẹmí náà ní kọ́ tó pé ara alifábẹ́ẹ̀tì Lárúbáwá náà kọ́ àbí èdè ìbílẹ̀ wa ní ẹ̀dá Yorùbá ní Haúsá ní Fúlàní ní Nubi ní whatever àti ní gbogbo àwọn àwáyẹn ní gbogbo àwọn àgbẹ̀ ńlẹ̀ kọ́dà wọn ní gbogbo ìtààmú àti kúndí ní wà ní gbogbo àwọn tọ́lásùn àti agbára akẹ́kọ̀ọ́ ní àṣírárò ìwé wọn lè yọ̀nà wọn náà wà bẹ́ẹ̀. Àmọ́ àwọn yàtọ̀ fún àwọn yẹn kẹ́tẹ̀ òbí gbogbo tí wọ́n ti kó lé ogun ní wẹ̀ kúndí ní àṣírárò ìwé
àwọn ìmọ̀ kúnnú àwọn táwọn wá dì sílé. Yàtọ̀ sóògùn wọn láwọn nǹkan tí èèyàn tó lè ṣàǹfààní bẹ́ẹ̀. Náà wà ń bẹ̀, sọ́rùfù wà ń bẹ̀, bàlágà wà ń bẹ̀, adágún wà ń bẹ̀, mìíràn wà ń bẹ̀, fíkì wà ń bẹ̀, tafsir wà ń bẹ̀, Al-Qur'an Karim kárin ń bẹ̀. Tó gba àwọn ìmọ̀ yìí gbogbo ẹ̀ láwọn wáyé pọ̀ bàlágà wà ń bẹ̀, mọ́ntìkì wà ń bẹ̀. Torí táwọn rí ìmọ̀ bíi tí wọ́n súnmọ́ ogún oríṣi ẹ̀ka fòlónù ìmọ̀. So gbogbo àwa kan rò nígbà táwa ń gbéra gbà gbogbo ẹ̀ bá ti rí àkànjẹ́ gbogbo ẹ̀ bóyá nǹkan agbára náà gbogbo ẹ̀ àwọn tí yóò bá sì láìkì nǹkan agbára náà àwọn bọ́dà wa wọ́n da wáyé lọ sówó iná lọ gbogbo ẹ̀ ìmọ̀ sì wà ń bẹ̀ wọ́n yẹ ká yẹn nàná rẹ̀ tí yóò bá láìkì nǹkan agbára wọn lè dànù àdúgbò àmọ́ ìlú wájẹ́ ìmọ̀ rẹ̀ ká gbé sọ́tọ̀. mo ṣiṣẹ́ díẹ̀ lórí àwọn iná a sì ní ìpínlẹ̀ àwọn ọmọdé àmì nílẹ̀ láti àwọn ìkànnì lórí tó ní bí ní àtẹwọ́gbà so náà mo ṣe tó ní bí ìbéèrè dára ṣe. Alhamdulillah. nísìnyí tí wàá béèrè ilé ìkànnì tí n bá lọ ọdún kan ọlọ́run máa fún mi ní máa wù mí pé kí n bá for the first time bá lọ lóyún lọ́wọ́ impressed pẹ̀lú ní mo rí náà àbí gbogbo ọ̀nà tí mo gbà lọ tó wáyé pọ́nà tó bá le tó lágbára tó dùn mí rí nǹkan púpọ̀ mo dààmú bẹ́ẹ̀ ni mo rí bí a gbé nàkọ́dé àkọ́yé náà fi sàfàrẹ́ náà hàlà náà sọ́ba olùwàmọ̀ rí tó mi nìyí o ẹ̀kọ́ àwọn ẹ̀ka dé mọ́lẹ̀ gbogbo orí ìṣe ìdájọ́ máa bá pàdé náà gbogbo ọlọ́run ní kẹ́lẹ́ tó ní mo ṣe díẹ̀. a fẹ́ mọ̀ nípa àwọn ìgbésẹ̀ lọ kó lè jẹ́ àǹfààní fún wa lára àwọn ìlú òní. náà ọdún mo kọ́kọ́ lọ padà ti méjì tìbí ni mo ti wà nítorí àlọ́ kankan àwọn ilé títí àtàǹṣiṣẹ́ káàkiri wọn nàìjíríà until 2008 mo wà ní Kogi State University báyìí ní ìránṣẹ́ kẹ̀ndé láti ọ̀dọ̀ ìwà kan láti ìlú ìbò àwọn fẹ́ kí n lọ sílùú kan náà kí n tó mọ́tò ní ilẹ̀ má lè lọ mọ́tò ẹ̀ orí iṣẹ́ àwọn nǹkan ìmọ̀ ló wà ń bẹ̀ àwọn afá ńláńláńlá jọ kó tó kan àwọn bàbá Danfodiyo kankan kó tó kan ṣé wà lé mi tó wà náà tó kan gba àwọn èèyàn bá àwọn afá kan ti dìde ní ilẹ̀ West Africa mi nínú sọ́npẹ̀lẹ̀ tó mọ́tò sọ́npẹ̀lẹ̀ jẹ́ni sọ́npẹ̀lẹ̀ Gao bí ní old Ghana kọ́límà àwọn Malik tó wà nílẹ̀ aláwọ̀ lórí wa yìí àwọn afá ńláńlá kan ti gbé nǹkan ṣe tàbí kọ́ nǹkan tó pọ̀ kalẹ̀ gbogbo àwọn ìwé yẹn ìwé alọ́gbọ́n ọdún mẹ́rin wà mẹ́ tòkìtì wá débẹ̀ ẹ̀rí wọn tán kó pamọ́ sílé tó wò àwọn ọ̀dánù inú àwọn bí ó di tiẹ̀ máa ṣe bí ó di sínú gbogbo bí ó di sínú àwọn bí ó ti jẹrà máa ń lẹ̀ o bẹ̀tẹ̀ àwọn míì tí wọ́n kó pamọ́ fún àwọn ìbò amúnisìn nígbà tí wọ́n gbà ìtàwé wọn kó wọ àwọn mẹ́rin àwọn ìwà lọ rí mọ́lẹ̀ yàtí ní ẹ̀ẹ́dẹ́ gbogbo ẹ̀ẹ́dẹ́ kókó ẹ̀yìn kẹfẹ́ yìí jẹ́wọ́ àwọn fún nǹkan àwọn àfọ àlọ́ gbogbo nǹkan òní so mi ìbàjẹ́ síbẹ̀ mi àbẹ̀tí tó pọ̀ níbẹ̀ lọ́nà ni wọ́n rí kó jáde gbogbo àwọn ilé ìwádìí àti wọn bá wà sí ìdájọ́ àwọn mí náà ṣe àti wọn dìlú yẹn wọn á rí gbogbo nǹkan tó wọn nǹkan rèé ẹ̀ka náà lè ká lè replicate irú mẹ́ta bá dìlú wa ìgbà tó dé ìgbà wà ní kí wọn náà tó ń kó àwọn ẹ̀yà àkànjọ àkàn láwọn ọ̀rẹ́ gbogbo àwọn àbúrò gbogbo wa àti òṣìṣẹ́ ń gbà àmọ́ ìwé ní tí mo kọ́ ẹ pé ìwé yẹn ní min Ilorin ila Timbuktu min Ilorin ila Timbuktu ṣé mo kọ́ ní nígbà tí mo dé tí mo ṣe lọ ní mo jọ́ ti wo ní mo lọ ọ̀nà títí àfihàn ìdán àwọ ọkọ̀ lè ní ẹgbẹ́ ọjọ́ 6 sí 7 nígbà tó tó bí ó ti lọ tán. Allahu Akbar ọkọ̀ lẹ̀ lẹ́sìn bá lọ láti Ìlọrin. mo sọ ní from Ìlọrin láti mú kò sí English náà from Ìlọrin tó tó mú so ìtìní àṣírí àwọn àfáà wa bàbá wa ní wò Professor Fẹ́dúró Ọlọ́run kó ṣe dára fún un. àmín bàbá Professor Fẹ́dúró. ọ̀tọ̀ yóò director Nigeria Center for Arabic Research المركز النيجيري للبحوث العربية مندوب يجازي أنا بتكلم العربية الله أكبر ممكن هذا اللي لوفي فلان من العربية يبينا أنا عربي ويجاب أكو مسلم فمانوسكت يعني بينا ونقطة مسلم لكن يجي مطلوب لسي أقول لهم إذا مطلوب دكاتري لو سي United Kingdom لكامبريدج من كونغرس نبي وشي يوري هنا بعد يجي يتجتاله so مطلوب لسي أمريكا àkọ́kọ́ Amẹ́ríkà ló kọ́ lọ North Carolina ní ìlú lọ. ṣé a lè láǹfààní ká lè mọ ibi tí káwọn bẹ́ẹ̀ ṣe ní àwọn ìrìn àjò ṣá lè jàǹfààní bí ìrìn àjò kan ṣe lọ́nà àwọn ìrìn àjò náà. ẹ̀wẹ́ ẹ̀rọ yìí kí n mú ẹ̀yìn mo lọ sí Morocco lọ sí Niger Republic ní ìgbà yìí àgbà tí mo lọ sí Jordan tiẹ̀ ní àgbà tí mo lọ sí Senegal ti Senegal so èrò kù ti Jazair mo lọ jẹ́ tí wọ́n ní kí n sọ lè yé ta kọ̀kọ́ mo ní náwó nǹkan tí mo ní agbára sí ilé láti gbé mo gbéra ní àtẹlọrin yóò bá ọ̀nà Ṣakí orí ní Ṣakí
ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò àwọn oníṣòwò lọ́kùnrin lóbìnrin wọ́n lọ sí ìlú kan tó ń gbé ní Wagadugu ló ń gbé ní Waga so ìdènà wọn pọ̀ sí mi láti bẹ̀ wọ́n lọ Mali so ìdènà ẹnìkan tó wá dé Ṣakí wà rí òṣèlú Ṣakí ni àwọn ọmọ ìyá wa tó wà lọ́gbọ̀n wọn rí wọn wo wọn bá wọn organize wọn rí wọn ṣe mọ́tò lè láwọ̀ ìlú àwọn rí ká tó dé láti Ṣakí ká tó dé Wagadugu yẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígi ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká wọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello University ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello University láìsí jáàmù mọ́. Àbí ìdánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lecture wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Gba owó wọ́n ṣe ń gba owó rìbá lọ́nà ìṣe Nàìjíríà nìkan ní gbogbo West Africa ní máa ń gba owó rìbá yẹn gbogbo àwọn corruption yẹn gbogbo ìmọ̀ rìkọ́ọ̀dù every day máa so gbogbo àwọn tó ti ṣe dára fún ọlọ́yọ̀ náà àpàdé gbogbo àwọn olójú mo dé lọ́nà àwọn tó ké wà ń bẹ̀ àwọn ibi tí omi ti ń yọ orí àpáta òkè ńláńlá orí tó yà lé tó jẹ́ nǹkan gbogbo ìmọ̀ rìkọ́ọ̀dù yẹn gbogbo videography ibẹ̀ ṣe rí náà bá tí ìmọ̀ ní bó ṣe wà rìkọ́ọ̀dù rẹ̀ dé Wagadugu yẹn lẹ́yìn ìjọba ìtàkùn wọn débẹ̀ wọ́n mú wa lọ bìkan fún wa ní ìwé abẹ́rẹ́ tó ra àgbàbẹ́rẹ́ wọn kàn láti tẹlifíwọ́n bí corruption wọ́n ṣe wọ́n àwọn oníyó wọlé wọn gba owó lọ́rùn wọn kọ̀wé kan wọ́n sì fún lábẹ́rẹ́ náà. Allah akbar. ìdọ̀lá ìdígbẹ̀ wọ́n yájú má padà lọ wọ́n padà fún lábẹ́rẹ́ wọn. so bá ṣe dìde bàtà wá débẹ̀ àwọn àlọ́wọ́ mọ́tò so bus àwa wo the whole day àfi débẹ̀ Bamako àti ìlú Wagadugu bàtà wá dé gbogbo ọkọ̀ mi bí ti mú kàn yẹn nígbà wọn ti dé Mali ìkọrí àbílẹ̀jì kan lákàn wọ́n débẹ̀ wọn lọ yunifásitì rẹ̀ mọ̀ lọ́rọ̀ àwọn ìwà kan àtàjọ parí ní ibi tí yóò jọjọ lẹ́yìn bí ogún ọdún bí 22 years tẹ́ a fi parí òṣèwà wa wọn lọ nígbà tó lọ ní mo níwèé kan lọ́wọ́ mo ta pọ̀ kalẹ̀ fún ìlànà ìgbésọ̀ wọ́n dé lu ọ̀pọ̀ àti ìlú báyìí nígbà tó yunifásitì wọn ni ẹgbẹ́ jẹ́ bó ṣe rí ni wọ́n lọ àwọn náà mú káàkiri àwọn náà àti mo kúrò tó sọ yìí tó bá ló whole day bí yóò tó mi rí ilẹ̀ kí ni jẹ́ báwọn bàálù òdìbẹ̀ ni wọ́n ní bàálù rẹ̀ máa ń já tíkẹ́ẹ̀tì bàálù wọ́n á ra tíkẹ́ẹ̀tì bàálù fún wa dùn
ṣé ẹ̀kọ́ náà lẹ bá lọ sílé àbẹ́ ẹ ní kankan tẹ fẹ́ lọ ṣe. àwọn nǹkan àkọlé àwọn àgbàlagbà yẹn náà mo wá lọ tẹ́lẹ̀ kẹrin mo ní láti orí ìbò tẹ́lẹ̀ máa lọ wọ àwọn kìnìún wọn náà ni mo wá lọ lọ́wọ́ sí ni kí n náà mo rí ní bí omi náà wòye mo ṣe wá ń tọ́jú ẹ̀ tán náwó sí táwọn ìbò tó dàbí museum. bí museum bí àwọn archives àwọn ìbò táwọn wá gan tán dẹ̀ ń kó lè research tán kó lè gbé lọ ṣe tán dẹ̀ ń kọ́ nǹkan lórí ṣe ìmọ̀ tí àwọn òde ẹ̀ka bọ́ mọ̀ ìmọ̀lẹ́wọ̀ wa mi táwọn bàbá wa ti gbé ṣe lọ́wọ́ tó ti gbé jọ̀jọ̀ tó gbé àwọn Nàìjíríà gan tán lọ kí ó ti tó wà nígbà yẹn bó ṣe jìnnà tó yẹn wọ́n wá ìmọ̀ lọ bẹ̀. so ní kúkúrú ṣá ẹbí bọ́lá ṣe ti ẹ̀rìn yẹn ni wà tó ń bọ̀ náà the same thing mo ti wá ń bọ̀ mi ti wá wọ balùwà wọ ọkọ̀ lẹ̀ wá ni láti ti mọ́tò gan mú wọ dé Bamako a lo ìjọ kan gbapò owó lọ́tún wọ Bamako gan láti lè ṣe wá lọ́wọ́ tí wọ́n mú mọ́tò lẹ̀ ní tí wọ́n rin ọ̀nà bí ọjọ́ mẹ́fà mi ìjọba ìdíje sọ̀rọ̀ mo ṣe rìn mo tí wọ́n rí lójú ọ̀nà ìgbà tá a kọjá nílẹ̀ bìí láti ilẹ̀ Barubani títí lọ láti Ọ̀yọ́ state àti wọn náà lọ tó kún bẹ́ẹ̀ mo Kwara ń jáde tó wá bọ́ sílẹ̀ bìí láti bẹ̀ paraku ní owó. lórí gbẹ̀yìn bàbá wa ń wá mọ̀ kiri pé afẹ́ mọ̀ nípa àwọn táwọn bàbá yìí mọ̀. nípa táwọn àgbàlagbà ti fọwọ́ kọjú lóhùn káwa náà lè wà á náà ní orí ẹ̀ ní ìwọ̀ ọ̀hún náà wọ́n gbà ṣe tí wọ́n tó ń pèsè sáwẹ̀ tí ó bàjẹ́ tí ó ṣe. so lọ́wọ́n sí ni lọ́wọ́n fi ṣòro ṣọwọ́ lọ́wọ́ irú èèyàn gbọ́dọ̀ dáwọ́ wọ́n sí wọn láti wíwé ti. lásìkò tí gbogbo ẹ ti di bó o bá fẹ́ sọ tàgé kó o tilẹ̀kùn dáadáa. tó alihamudulilayi ẹ jẹ́ mú kínní ìmọ̀ bàbá wa kí ni àmọ̀ràn tí a lè gbà wá kẹ́kọ̀ọ́ òde òní torí bí mo ṣe ń gbọ́ bẹ́ẹ̀ bàbá wa ṣe ṣègbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn orí mi sì ń wú pé ṣáwọn ọ̀dọ́ àkókò yìí ó sì lè ṣe nǹkan yìí kí ni àmọ̀ràn tí ẹ ní fún wa láti lè jẹ́ kí àwa náà lè ṣe kíni ká lè jó gbìyànjú àbí kí ni àǹfààní tí ń bẹ́ẹ̀ lù kí èèyàn jó gbìyànjú gan. àwọn àǹfààní tó wà ń bẹ náà ni tẹ́ẹ̀ náà ń bá kàkiri àgbèlú tẹ́ẹ̀ náà tó mú yín láti gbé wá bá mi lọ ẹ̀wọ́ wà láti ẹ̀ṣẹ̀ lónìí tẹ́ẹ̀ náà ṣe ká tó pàdé ra wa ká tó ṣe gbogbo ọlọ́run ní ìlú ìlànà tẹ́ẹ̀ náà gbé lọ́wọ́ yọ̀ kan lọ́wọ́ náà torí pé ẹ̀ kanjú ìwà kanjú ní ẹ̀kẹ́ ní ráyè ro gbogbo gbà ní ìṣùmọ̀ gbogbo bọ́yá ń tẹ́mi tẹ́mi léwu káàkiri sí ṣe ájú kan káàkiri ẹni tó rí ìgbìnrin kan tó bá ṣe sáré yìí ẹni jẹ́ ẹ̀kọ́ káàkiri lọ́tọ́ wá yọ yín fún mi yóò àwọn àdúgbò náà. àmín ya Allah àmín. wọ́n lè jọ yín torí tí n bá káàkiri náà ni pé ìmọ̀ náà ń lé káàkiri nísìnyí wá ìmọ̀ wá síbẹ̀ ẹ̀kọ́rin ìgbé yẹn ló bá wọlé wá síbẹ̀ ìyẹn torí ìdẹ́ náà gbé lọ́wọ́ ìsìnbáyé tó di ìtàn tó wáyá pé bọ́dà tí yẹn bá pọ̀ tó máa ń ṣe wọlé yẹn ká àwọn nǹkan tí ń ṣe lórí ìṣáájú àwọn tó ń bẹ̀rẹ̀ bó ṣe kí wọ́n ti àkànjú wọ ọ̀rẹ́ lóyún yẹn gbogbo àwọn tí àwọn bàbá wa tẹ̀ wọ̀nyẹn lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn pé bóyá tẹ̀lé yọ̀ kan ìlú ìfẹ́ gbà lọ́dọ̀ àfa àtàdé wọn lọ ṣe kéde máa ń fún àfọ àwọn nílò ọdún mẹ́ta. lórí pé yóò gbà tí a kan ó lè ní mà. bóyá gbogbo tẹ̀lé kan mi títí gbogbo tẹ̀lé kan ní dálẹ́ àná gbogbo tẹ̀lé kan sàtẹ̀ kọ́ ní tẹ̀lé yóò wà lọ́dún tó tàbí ọmọ ṣẹlẹ̀ wọ́n yóò lóye bàbá ní ọ̀tọ̀ yóò máa lò pàtó owó ń tẹ̀sí sùúrù rẹ̀ ló ní ìfarawẹ́ kò ní tó wà gbé lọ́wọ́ báyìí yóò kàn ní ọ̀nà kọ́ ní ibi ìkànnì wọn lọ ikú òsì máa yí inú wa dá fara láti rẹ̀ so àwọn ọ̀dọ́ òsì ní mọ̀jà kan ní mọ̀jà sáré káwá ìmọ̀ nímọ̀ gidi òun máa ń gbúgbù wá ṣe gbogbo àwa ní sọ̀rọ̀ àwa náà ṣe wá àti náà ṣe wọ́n yá sọ ẹnu wa. àwọn pọ̀ wá bí eléyìí gan. yá sọ ẹnu wa káwọn fẹnu ba ayé jẹ́ káwọn fi bàǹkà jẹ́ nǹkan tí ò ní tán lẹ̀ wọ́n dalẹ̀. ọmọ dalẹ̀ bó yẹ kí tá a bá lọ tẹ́ a ṣẹkù fáwọn ọmọ wé bàbá àyẹ̀sọ̀ nǹkan báyìí fún ajọ́ báyìí. tó tọ̀ wọ́n ní tán lẹ̀ ọ̀rọ̀ tẹ̀ ń wòye ẹ̀yin ni tó bá bọ́ lẹ̀. ká sọ ẹnu wa mọ̀ sọ wọn ní wí mo ti sọ àjọ mọ níwọ̀nba ọlọ́mọba ní kò mọ̀ sọ ọmọ wẹ̀ gbẹ́ bọ́lọ́mọba tí wọn kà sí mọ̀ nígbà kẹlẹ́ bẹ́ẹ̀ náà làwọn tá à ń kọ́ nǹkan káwa náà ṣọ́ra wọn kọ owó kọ kalẹ̀ tí ò ní tán wọn láéláé bí wọn lè kọ́lẹ̀ tó bá ti dé yóò ó tẹ̀ lé Yorùbá nìkan láti ń sọ yìí ó lè tán láàrin ìgbà díẹ̀ atẹ́kùn ní ìgbèlọ́ tí ò ní sẹ́ni tó kọ́lẹ̀ wọn lè kọ́lẹ̀ ó tán nù. tí ó wà lábẹ́ ó wà lábẹ́ yìí ẹ̀tọ́ kọ́ sí òfin pamọ́ gbogbo ẹ̀. so bí o ṣe máa lọ káàkiri láì tó sì wà nínú lọ́mọdé á sì sọ àmín 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 ọmọdé á sì kọ́ àmín wọn kọ́ wọ́pọ̀ lẹ̀ tó kí ẹ sọ́ra gidigidi ní ọjọ́ máa ń so èkejì ìmọ̀ràn bíi ẹ wo lórí ebú èbú ló pọ̀ jù bẹ́ẹ̀. ọmọdé àbúrò àmọ́ ìbú tó ní kálẹ̀ láyé láti máa dára búra rẹ̀ dájú tí ó wà nílẹ̀ tá a ṣe pọ̀ jù tó bá tẹ̀ nímọ̀ ìyàwó wọn sọ tí tó nǹkan ṣe ẹgbẹ́ ta ìmọ̀ràn ni pé pọ́lẹ́tì pọ̀ lẹ̀ tá a ṣe láyé ẹja ká ọmọ ẹja lajú wa nǹkan pọ̀ lẹ̀ ọ̀kan lẹ́gbẹ́ lọ́wọ́ yìí náà
náà sì ló máa yàrá ọmọ lòdì yóò máa jù. ọlọ́mọ bá a san gbogbo àwọn tí wọ́n ń ṣe sábàbí ẹ̀ náà tó fi ń wáyé ọlọ́mọ bá a san wọ́n lẹ́san rẹ̀. so ká tún ẹja improvise bí kò síṣẹ́ kò ṣiṣẹ́ ẹ̀sìn báyìí ilé wàhálà tó jẹun tó máa fi àlọ́kà sí. oríṣi nǹkan mìíràn náà wà tó máa tó èyí náà tó máa fa àwọn èèyàn sókè. lẹ́yìn ṣe àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn tó máa lájú àwọn tó ń kọ́ nǹkan míì àgbà àwọn ọ̀dọ́ àwọn ìdílé bá wọn ṣe ọmọ yàtọ̀ wọ́n tún improvise nǹkan mìíràn lára ti yìí. ajá tó gbé ọ̀nà báyìí tó tún máa jẹ òwe rẹ̀ ó sì máa jẹ ti yìí. tó máa jẹ táwọn náà máa jẹ ti yìí ìjẹ́ kọ́ wọn kó wọn mọ́ra ìjà wọn sí bí àṣà ẹ̀yìn ọ̀dọ́ ìròyìn àtọ̀tún ìjárìn báyìí ìjárìn wọn náà wá wò tá à ń ṣe yìí wọ́n tún náà bẹ́ẹ̀ ajá tó lè tún ajá tó máa tẹ̀ níwèé wọ́n tó jẹ́ báyìí nìkan ajá tó máa ṣe ajá tó ní ṣé mà rí iṣẹ́ àwọn kan tó tún máa já owó wá máa jáwó ẹ̀yìn máa sọ language ẹ ṣeun bàbá jazakumullahu khairan ọlọ́run bá san ilé san rere omi ara ẹ̀jẹ̀ ara gbogbo àlàáfíà ara ní ọlọ́run òní tí ó di fíafíà alágbára ọlọ́run bàbá wa tá a gbà lálejò àná ẹni bàbá wa fadilatu shaykh Professor Mashood Mahmood Jimba Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ títí ìgbà míì tá a máa pàdé masala. àwa àfẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́kọ́mọ́ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.